wákàtí àdúrà mi mo lò ti dé. wákàtí àdúrà mi mo lò ti dé. ìyanu ayé mi mà ló ń ṣẹlẹ̀. wákàtí àdúrà mi mo lò ti dé. wákàtí àdúrà mi mo lò ti dé. wákàtí àdúrà mi mo lò ti dé. ìyanu ayé mi mà ló ń ṣẹlẹ̀. wákàtí àdúrà mi mo lò ti dé. Ọlọ́run ní sọ fún ẹ má ṣe ronú mọ́ rárá. Ó ní kí n sọ fún ẹ kó fọkàn ẹ balẹ̀ o. Ọba alágbára amúbànújẹ́ lọ. Omi àsùn jáde nínú aṣálẹ̀ o. Ọba tó lànà tágbà mi bí tọ̀nà ó sí. Òun ló ní sọ fún ẹ má ṣe ronú mọ́. Ìyanu ayé mi mà ló ń ṣẹlẹ̀. Wákàtí àdúrà mi. Bismillahir Rahmanir Rahim. Rabbana innaka jami'un nas li yawmin la rayba fihi. Inna Allaha la yukhliful mi'ad. Bismillahir Rahmanir Rahim. Alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah. Ala bi dhikrillah tatma'innul qulub. Bismillahir Rahmanir Rahim. Wa idha qila lahum ta'alaw yastaghfir lakum rasulullah lawaw ru'usahum wa yasudduna wa hum mustakbirun. Masha Allah. Sawa'un 'alayhim أستغفرت له أم لا تستغفر له لن يغفر الله له إن الله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من زوال الإيمان. ما شاء الله. أعوذ بالله من فجأة الموت. آمين. أعوذ بالله من عذاب القبر. أعوذ بالله من موت العلماء. أعوذ بالله من موت الزوج والزوجة. أعوذ بالله من موت الرجال والنساء. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم. عدد السر الجامع في السر الجامع بسر الجامع. وصل وسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته. عدد النور الجامع في النور الجامع بالنور الجامع.
صلاة تامة عامة شاملة جليلة مقبولة دائمة على خاتم الأنبياء رسول الأمين مفتاح الخير الفاتح لما أغلق صلى الله عليه وسلم محمد بن عبد الله الهاشمي العربي القريشي الزمزمي المختاري الله عليه وسلم. gbogbo ẹni ó bá gbádùn ànábì kó yòǹbó Muhammad. lamu ya tali kọtuta mutila kọni abada wama tasaba sila fi mada zamani wama tasaba sila fi mada zamani mini ola tarubi wama wakwati zubabun abadan fi jismi liasani zubabu abadan fi jismi liasani bi khawli kayamami ruyatun thabatati wala yara zillahu fi shamusi zufatani wala yara zillahu fi katifa ukodi alata kọ́mọ́nì ìsàjàlá sùn. ẹjẹ́ yóò gbọ́ ànábì apọ̀jù bá àti yóò gbọ́ ànábì lọ. ìdàlùwẹ̀ ládàtì sí fún ya zabi mọ́kàn tàtà ní. ìdàlùwẹ̀ ládàtì sí fún ya zabi mọ́kàn tàtà ní. mo fẹ́ kí ọwọ́ gbogbo wọ́n hàn lókè káfí yòǹbó ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo wa mọ̀ kó ń gbẹ. Allah. a kú tẹ̀lé sí ọlọ́run a kú àìlè yí òfin ọlọ́run padà bẹ́ẹ̀ lómi ọba mutí láàárọ̀ kò lè mọ́ mu lálẹ́ Ramadan gbà lọ́wọ́ ẹ̀ ìwọ náà ọmọ kú túláàsì o tẹ́lómi bá mu mọ́ra jù ọjọ́ 2 sí 3 ni àtìyàwó ilé àtìyàwó ìta kò lè fi kán lẹ̀ láti jọ àwẹ̀ ti bẹ̀rẹ̀ ìsàn gbé sára ẹ̀kú àtẹ̀mọ́ra. ìsìlámù òde tòní ó ní ìdìrànlọ́wọ́ mi ó ní ìdìrànlọ́wọ́ rẹ oore wo lèmi àti ẹ fẹ́ ṣe fún islam ọlá wo lèmi àti ẹ fẹ́ dá islam iyì wo lèmi àti ẹ fẹ́ gbé fún islam. àwa ti jèrè ọlọ́run báyìí kí n sọ di wá sí ọjọ́ wo gan-an lọ́lọ́run ó tó jèrè wa. méjìláyé ẹni tó wáyé tó gbádùn ọlọ́run àtẹni tó wáyé tí ò ní gbádùn ọlọ́run àbẹ́ni tó wáyé tọ́lọ́run gbádùn àbẹ́ni tó wáyé tọ́lọ́run ò ní gbádùn sọ́lọ́run gbádùn rẹ̀ ṣùgbọ́n wọ́n ń gbádùn ọlọ́run vice versa sí lọ́rọ̀ ọlọ́run ṣe báyìí kí n ṣe báyìí fún ọ sọ báyìí kí n sọ báyìí padà fún ọ pè mí báyìí kí n dán ọlọ́run báyìí bá a ti jókòó ọjọ́ òun láṣẹ san oore fọlọ́run kò béèrè ilé kíkọ́ lọ́wọ́ wa ẹ kọ́lé fún mi ma yuqalu li abudi lima lam takun mu'riba wa innama yuqalu lahu lima kunta muziniba ọlọ́run ní tẹ́nìkan kan nù yín bá déwájú èmi àwọn ọlọ́run tẹ́ ẹ bá dúró gbangba adájọ́ wọ́n yìí kọ́ lulẹ̀ abudi lima lam takun mu'riba mi ò ní bí ẹnìkan kan nù yín pé kí ló dé tó ọkọ lé láyé kí ló dé dẹ́gbẹ́ rẹ̀ ń ra mọ́tò tó ọ̀nà gẹ̀rẹ̀ ọlọ́run ní béèrè kí ló dé dẹ́gbẹ́ rẹ̀ ń du ipò tí wọ́n sì jókòó ọlọ́run ní mi ò ní béèrè kí ló dé tí wọ́n ọmọ wọlé sí 50,000 ọlọ́run ní béèrè kí ló dé tí wọ́n fẹ́ ìyàwó tó dáa jù ọlọ́run ní béèrè ma yuqalu li abdi ìní bí ẹrú sí mi kan lima lam takun mu'riban gbogbo nǹkan fẹ́fẹ́ yẹyẹ kí ló dé tó o ní ọlọ́run ní bí èèyàn ohun tọ́lọ́wọ́ ò ní bí wá lèmi àti ẹ̀ ń sáré rẹ̀ yìí o ohun tọ́lọ́wọ́ ò ní bí wá
lèmi àti ẹ̀ ń sáré rẹ̀ yìí kò ní bí wá nípa ilé kò ní bí wá nípa ọkọ̀ kò ní bí wá nípa mọ́tò ìyàwó tá a fẹ́ kò ní béèrè fa innama yuqalu lahu lima kunta muzniba ọlọ́run ní béèrè ẹyọ kan tí ó ṣe mí ń ka ebi tí ń béèrè lọ́wọ́ yẹn ni pé aha kí ló dé tí ọwọ́ àdé tẹ́sẹ̀ rẹ pọ̀ tó báyìí ọlọ́run ní mo ti ń béèrè náà nù ká aha kí ló dé tí ọwọ́ àyàyàkuyà báyìí kí ló dé ọwọ́ lọ òde òdi ẹrù dé kọ́kọ́ mọ àlìjánnà ni ọ́ kọ́ ọmọ kọrin jánẹ́ta wà ríra fún ọ ọwọ́ adé ńgbà wọn wà káǹtì rẹ wọ́n ní gbogbo ìyàwó ìwọ náà ní lílá wọ́n wá wà káǹtì rẹ wọ́n rí pé gbogbo nǹkan ní nǹkan ìwọ lọ ń jẹ mọ́lẹ̀ wọ́n yá olówó ń sàsí wọn kí wọ́n mọ̀ràn ti béèrè mọ́ ọlọ́run ní bí ó pé àhá kí ló ń sọ pé ohun tí wọ́n wá rí bọ̀ kí wọ́n wá rí mú bọ̀ ayé nì sẹ́mi àti ẹ̀ lábọ̀ tá a jẹ́ nísìn sẹ́mi tí ń bá yín sọ̀rọ̀ mo ti lábọ̀ tí ń jẹ́ sẹ́yìn tẹ́ ń gbọ́ mi lẹ́tí lábọ̀ tẹ́ jẹ́ fọ́gà àwa ti gbádùn ọlọ́run ọjọ́ wo ni ó gbádùn wa wá sí bẹ̀rẹ̀ àwa ti rú oore ọlọ́run jẹ ọjọ́ ọlọ́run ó jò oore lára wa oore èwo ló fẹ́ jẹ kí ni díútì tá a wáyé wá ṣe gan Haji Ismail kí ni pàtó ohun tá a wáyé wá ṣe ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ kọ́ńtírákì ẹ̀yọ̀ kan lọ́lọ́run gbé fún gbogbo wa pé a wá ṣe láyé wàmà khalaqtul jinna wal insa illa liya'buduni. wàmà khalaqtul jinna wal insa illa liya'buduni ma uridu minhum min rizqin wa ma uridu an yutimuni. inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. olúwa ni wàmà khalaqtul jinna. ọlọ́run lẹ́yìn èèyàn tẹ̀ ń bẹ láyé wàmà khalaqtul jinna àwọn àlìjànú mi ò dá wọn nítorí kíní kankan o. wàmà khalaqtul jinna wal insa. ọlọ́run lẹ́yìn èèyàn mi ò dá yín nítorí kíní kan kí ni mo torí ẹ̀ dá yín ná. illa liya'budun. illa liya'buduni torí kẹ́ ẹ lè mọ jọ́sìn fẹ́mi ọlọ́run lọ́sàn-án kẹ́ ẹ lè mọ jọ́sìn fẹ́mi ọlọ́run lóru kẹ́ ẹ lè mọ jọ́sìn fẹ́mi ọlọ́run lálẹ́ kẹ́ ẹ lè mọ jọ́sìn fẹ́mi ọlọ́run níyàlẹ́ta kẹ́ ẹ lè mọ jọ́sìn fẹ́mi ọlọ́run nígbà oòrùn kẹ́ ẹ lè mọ jọ́sìn fẹ́mi ọlọ́run nígbà ọyẹ́. wàmà khalaqtul jinna wal insa illa liya'buduni illa liya'budun. ẹni tó dáyé tí ń sọ̀sẹ̀ ìlú nísìn iṣẹ́ tó yanra rẹ̀ ń gbọ́ dáyé nù. ẹni ó dáyé nísìn tó bẹ̀rẹ̀ kọ̀ǹtráktọ̀ iṣẹ́ tó yanra rẹ̀ ni. ṣùgbọ́n sẹ́wọ̀n lọ́lọ́run dídì fi yàn wá pé ẹ wáyé ẹ lọ́ọ́ ṣe é. pàtó ohun tá a wáyé wá ṣe ká jí lójúmọ́ ká sì sin lọ́hùn gbogbo yòókù òun lòun mọ̀ bóun ti mọ̀ pèsè ẹ̀. gbogbo jàmá mùsùlùmí ìjẹ́ díútì tọ́lọ̀ ní àwa ṣe láyé ìta ní kárí ẹ̀ á ò tì mọ́. ọ̀nà wo lágbà sin lọ́hùn ara èèyàn láti sin lọ́hùn ara èèyàn láti ṣẹ lọ́hùn. ọlọ́run kìí ṣe pé mi àtọ́lọ́run pàdé ní ìsìn àfẹ̀gbẹ́gbára wa làwa lẹ́sẹ̀ tí mo ṣe ọlọ́run ni pé mo pàdé rẹ̀ ń títì mi ò kí. àárọ̀ ọlọ́run débi pápá àṣẹ àgbà ní blow àjẹ́ lówó ara wa láti ṣẹ́. ọwọ́ agbọ́mọ́lá. ọ̀nà wo lọ́gbà sin lọ́hùn lára èèyàn ọ̀nà wo lọ́gbà sẹ́ lọ́hùn lára èèyàn ẹnìkan sunkún dé ó ní ẹ ṣàánú mi nítorí ọlọ́hun ó sì ní òòfun ó ti sẹ́ lọ́hùn lára ẹ̀. Allahu Akbar. ẹnìkan wá dé ó ní ẹ dákun tó wọ́n jẹ lòun wá kódà bí ń parọ́ wọ́n wá kọ́ ọ́ bá pọ̀ wá fún ó ti sin lọ́hùn lára rẹ̀. Allahu Akbar. ohun tọ́lọ́hun retí lọ́dọ̀ èmi àti ẹ kọjá kágbósókè kápẹ́rú ayé wò láwá yìí kí là ń fẹ́ tọ́lọ́hun ò ṣe fún wa. ọlọ́run fẹ́ ká mọ kírun sáǹkì ó fẹ́ ká mọ gbàwẹ̀ ta ní gba tiẹ̀ déédéé ó ní àmọ́ mutí ta ní èso mutí ó ní àmọ́ jalè bọ́sà dọ́gbọ́njà ta ní ọ̀já ó ní àmọ́ parọ́ òun ọ̀fẹ́ la'natullahi 'alal kadhibina wailun lil mukazzibina ọlọ́run ní gbogbo ẹni tí máa ń parọ́ eré ibú kọ́ mọ́ bá wọn ta ní èso kùrọ́ ta ní kì í ṣàbòsí. èèyàn mélòó nù wa ní ọ̀sán lé pé òun lọ mọ́sálásí tàjúdù ó sì lọ lé àlè ṣé kò ṣàbòsí ọlọ́run. a ti gbádùn ọlọ́run àwọn ọ̀wá fẹ́ kọ́ ọlọ́run ó gbádùn wa kí ni ọlọ́run fẹ́ fi gbádùn wa ìrètí kó wọn gbádùn wa
bisidiki pẹ̀lú òdodo. ó ń retí kó wọ́n gbádùn wa bisadaka pẹ̀lú máa ṣe sàárà. ó ń retí kó wọ́n gbádùn wa bisalat pẹ̀lú ìmáa kírun. wabila aji wabila umra àti máa lọ sí ájì àti máa lọ sí umra. ká sì máa ṣe tahamidu ká máa ṣe tẹ̀síhídù ká máa dúpẹ́ fọlọ́run ká sì máa jẹ́rìí ọlọ́run. pé la ilaha illallah lókè sí ẹlòmí àfọwọ́n. nǹkan dáadáa lọ́lọ́run ó fi gbádùn àwa náà oore tọ́lọ́run ṣe fún wọn ti pọ̀ kọjá kó pọ́lọ́run bolójú ẹ̀ wá ọjọ́ wo lọ́lọ́run ó tó gbádùn mi èmi ń bira mi nú ọkàn mi nísìn wọn náà máa bíra rẹ léèrè. ọjọ́ wo lọ́lọ́run ó tó gbádùn rẹ bira rẹ nú ọkàn rẹ ládùrú ohun tó ṣe fún wa tán ṣe ohun tá a fi san ni ẹ jẹ́ ká wo ìpìlẹ̀ wa ọ̀dà wa baba ńlá wa nabi Adam ọ̀dà látara yẹ̀pẹ̀. ولقد خلقنا الإنسان من صلصال من طين. ké Kùránì kò yanjú. ولقد خلقنا الإنسان من طين. mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé Ọlọ́run ti gbádùn wa àwa ti gbádùn Ọlọ́run ọjọ́ wo la gbádùn rẹ̀. àní tá a bá lo ayé bó tilẹ̀ wù ká pẹ́ tó Ọlọ́run ò ní bí ẹnì kankan pé kí ló dé tó ọ̀rá mọ́tò ńlá kí ló dé tó ọ̀rá réǹjì Ọlọ́run ò ní béèrè. tá a bá lọ ilé obìnrin ní ọmọ béèrè pé mọ́tò yín dà Ọlọ́run lòun ò ní béèrè mọ́tò yín dà. tẹ bá fẹ́ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ àfa lẹ́ mọ̀ béèrè pé ilé wọn dà bá a fọ ògbélé tọ́ da ní ìsìnkú ní kọ́sọ́mọ̀ gidi. àyíká ló lọ. ẹ̀yin lẹ́ ń béèrè ilé Ọlọ́run lè ní béèrè. àwọn ọmọ rẹ̀ dà Ọlọ́run ní kí ló kàn mí nǹkan ẹyọ kan tí ó kàn yà mí lẹ́nu ni pé kẹ́ ẹ wá dé kí wọ́n wá fa fáìlì ẹ̀sẹ̀ ń yọ kó wá gùn. ìmí Ọlọ́run ó sì kọ́ ha lágbàjá kí ló dé ó tiẹ̀ láàánú ọ̀ráyé wá o Ọlọ́run ní béèrè tó wọ́n béèrè nù ṣé wọn ò ní béèrè ọ̀ráyé wá lọ́wọ́ èmi báyìí ṣé wọn ò ní béèrè ọ̀ráyé wá lọ́wọ́ wọ́ ládùúrú wàhálà Ọlọ́run lórí wa Ọlọ́run lòun dá wa èèyàn. خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. Olúwa lòun ṣẹ̀dá àwa èèyàn. من سلالة من طين. min sulalatin min tini nínú dọ̀tí nínú ẹ̀rẹ̀ ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run. Ọlọ́run lòun dá wa èèyàn min sulalatin min tini nínú omi ìdọ̀tí inú dọ̀tí inú ẹrọ̀fọ̀ inú yẹ̀pẹ̀ Ọlọ́run ní ká mọ̀lẹ́kà ọlọ́bu yẹ̀pẹ̀ wa ó pe ogun àmọ̀lẹ́kà jọ Ọlọ́run ni mo fẹ́ dára kan wọ́n ní kíni ó ní mo fẹ́ dá àwọn kan sí ilẹ̀ níjà ilé òfin adé khalifatan. àmọ̀lẹ́kà pé ẹ mọ̀ dá wọn o ẹ mọ̀ kú èrì mi báwo la ṣe wá fẹ́ dá wọn báyọ̀ Ọlọ́run ní ẹ̀yìn ẹnìkan nu ikọ́ lọ́bu yẹ̀pẹ̀ wa tàlàwọ̀ àyàn ẹja yẹn Israfilu lọ ó fẹ́ bu yẹ̀pẹ̀ tọ́lọ́run fẹ́ fi dá àwa èèyàn yẹ̀pẹ̀ ń dákun mọ́ kun fọlọ́run bí ọmọ bù mí ọ̀dà alẹ̀ màláíkà Míkáílà lọ ó bu yẹ̀pẹ̀ nítorí Ọlọ́run mọ́ bù mí ọ̀dà alẹ̀ Jìbìrìlù lọ ó bu yẹ̀pẹ̀ nítorí Ọlọ́run mọ́ bù mí ó fi lẹ̀ wọ́n bá tún pa ọkọ̀ wọ́n bá tún yan Àsàráìlù òun bá lọ ó fẹ́ bu yẹ̀pẹ̀ báyìí yẹ̀pẹ̀ nítorí Ọlọ́run ọ̀rẹ́ wa mọ́ bù mí Àsàráìlù ní yẹ̀pẹ̀ torí Ọlọ́run jẹ̀ǹbù ọ́ Allah. ọba bu yẹ̀pẹ̀ Ọlọ́run ní ládùúrú yẹ àwọn mọ̀lẹ́kà tó ti lọ ìwọ lórí buwa ìwọ tó ọmọ pìlẹ̀ wọn náà lọ́mọ mọ̀pin wọn. Allahu akbar. ẹ kó yẹ̀pẹ̀ wọn wá wọn bá kó lẹ̀ ẹ mọ́ báyìí Ànábì Ádámù ga púpọ̀. alayhi salatu wassalam. ẹ mọ́ wọ́n bá mọ ibi eléwọ̀n kí mo fẹ́ lọ wọ́n bá mọ Ànábì Ádámù ìgbésẹ̀ àkọ́kọ́ lórí èmi àti ẹnu kẹ́ ẹ mọ́ wo wàhálà Ọlọ́run àwọn màláíkà ní ti ń bá Ọlọ́run ṣe káwọ́ tó dé àwọn màláíkà advice Ọlọ́run jọ́nà kọ̀ gbà wọ́n ní wọ Ọlọ́run àtẹ̀jẹ́ fiya man yufsidu fiya. wọ́n ní wọ Ọlọ́run àwọn tó Ọlọ́run fẹ́ dà yìí wọ́n balẹ̀ jẹ́ wọ́n ya wèrè gan.
wọ́yà fún sí kò dì máa. wọ́yà fún sí kò dì mọ́ àwọn afẹ̀jẹ̀wé ọmọ bẹ́nu wọn ara wọn ni wọ́n mọ̀ pàjáyé ẹ mọ̀ dá wọn àwọn tẹ́ ẹ ṣe wàhálà tá a mọ̀ wàhálà tẹ́ ẹ ṣe kẹ́ tó dá wọn wọn ò lè mọ̀ọ́rẹ́ irú yín lẹ̀ ń bá irú yín lẹ̀ ń jẹ́ kọ́ ọlọ́wọ́n padà mọ̀ wọ́ọ́rú yín pé àmọ̀lẹ́ká sì sọ o ẹ̀yin tẹ́ ẹ rí i pé wọ́n ń fún ẹnìkan promotion bíi iṣẹ́ ẹ sì parọ́ mọ́ wọ́n sáàkì ẹ ti panu wọ́n yẹ sì fi kò dì mọ́ ẹ ti gba ẹ̀jẹ̀ lọ́rùn ẹ̀ àmọ̀lẹ́ká lọ́lọ́wọ́ ẹ mọ̀ dá wọn àwọn eléyìí ọba nǹkan jẹ́ tẹ́ ẹ bá dá wọn dáadáa láàárọ̀ kó tó dìrọ̀lẹ́ wọn ó ti di nǹkan míì àwọn eléyìí ó ya wèrè gan-an so ó sì ya wèrè láwọn àmọ̀lẹ́ká sọ nísìn ìyàwó kan ọdún kan ìyàwó kan ọdún kan ìyàwó kan ọdún kan ó ti ya wèrè báwọn àmọ̀lẹ́ká ṣe sọ. Allah. tẹ́lómi bá pa irọ́ ó lè tú ìlú ká irú yín làwọn àmọ̀lẹ́ká ń júwèé fọlọ́hún pé ẹ mọ́ sòpò dá wọn ẹ jẹ́ káwa àti yín ọjọ́ mọ́ fọwọ́ tì í lọ àwa yìí náà ti tó ká mọ́ poríkì yín. wọn náà múnú sẹ́bí bí àmúdíkà. àwa yìí náà ti tó ká mọ́ gbókò yín ga ẹ wọn pa nù wọlé ká ilé gbèsè láká. a sì mọ̀ ṣàfọ̀mọ́ fún yín. kọ́lá yìí ní àlàmú màlá tàlámù. bí gbogbo wa ti farabalẹ̀ yìí Ọlọ́run darí oore tí ó farabalẹ̀ sọ́dọ̀ wa. àmín. oore tẹ́nì kọ̀ọ̀kan wá wọ̀ wájú tọ́lọ́wọ̀ ò tí ì fún tèmi tí yín Ọlọ́run ju ọlá àánú Ramadan tá a wà yóò yọ̀ǹda tí kálukú fún. àmín. ọ̀rọ̀ tí ń bá bọ̀ ni o njọ́ ò lọ́lọ́wọ́ gbádùn wa níbi tí wọ́n ń kírun rákà kan 5 minutes ò sí Nàìjíríà yìí rákà kan 5 minutes pé lórí ìrun aago mẹ́rin o wọ́n wá lo 20 minutes kò sí a sì tún kí o sì lè ṣe free call obìn 3 hours. tẹnu ò ní ru ọ. Ọlọ́run ò tí ì gbádùn rẹ̀ àwa sì ti gbádùn rẹ̀ Ọlọ́run ti ṣe duty ló fi nípa àti mọ béèrè ráìtì lọ́wọ́ wa ìgbésẹ̀ àkọ́kọ́ bá a ti dáyé ni o ọ̀ ń gbọ́tàn ni o. misulala mintini. misulala mintini Ọlọ́run nínú ẹrọ̀fọ̀ mo ní wọ́n lọ kó wọn àmà nàbí Adam àmọ̀lẹ́kà ni ẹ mọ̀ dá wọn mo ní ìní alam mala talamuna. nǹkan tẹ̀yìn ọmọ èmi mọ̀ ẹ mọ̀ dá sí àmọ̀lẹ́kà bá ṣe fẹ́m wọ́n bá máa dá mọ̀ wọ́n wò Ọlọ́run ò tí fẹ̀mí sí la o níbi wọ́n wá mọ̀ sí fún bí almost 40 something years àṣẹ kí ló kọ ẹ ń jẹ́ ṣètánì ó wá lọ bẹ̀ ìbílísù lanatullahi alayhi. yóò wá ní ìwọ sí ìbáyé pọ́ lọ́hùn gan-an tó bá rí orí tán yóò mọ béèrè rù kí ni wá tà ṣe fún ọ wá mọ ìwọ oníwọ lọ́lọ́ jogún lẹ̀ ìwọ yìí ìwọ yìí ìwọ yìí tí Sètánì bá lọ láàárọ̀ yóò wo èrè Ádámù pé ìwọ yóò fọwọ́ tẹ̀ ìwọ tí máa ń darí bọ̀ lálẹ́ yóò tún tẹnu ìwọ ìwọ èṣù bá dá ìwòlú sára ànábì Ádámù. alayhi salatu wassalam. níbi ikùn tí èṣù máa fọwọ́ tẹ ànábì Ádámù òun ló di ìdodo sí gbogbo wa lára. Allahu akbar. ìwọ ìwọ Ọlọ́run bá ní ọ̀dà àgbẹ̀ ìmọ̀lẹ́kà afẹ́ fi ẹ̀mí sí la lónìí o ẹ má wo ṣe Ọlọ́run bó ṣe bẹ̀rẹ̀ o ọba fi ẹ̀mí sí ànábì Ádámù lára. alayhi salatu wassalam. nígbà fi ẹ̀mí sí lára tó bá ní ìsíjúdú lé Ádámù. ìsìjúdú li Ádámù fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirin. gbogbo àmọ̀lẹ́kà bá tẹríba Sètánì nìkan kò tẹríba Ọlọ́run ní gbogbo yẹn tẹríba bá Ádámù wọ́n máa ṣe báyìí Sètánì ọgbà ìwọ tó o bá gbà fẹ́ ni Ọlọ́run bá gbà fún ọ parẹ́ ìwọ tó o bá ṣe tẹni tọ́lọ́run ṣe tiẹ̀ wọn ò ní rí ọmọ Ọlọ́run níyàwó rẹ̀ olówó ọ̀hún à ń tójú bọ́lé ẹ̀dá kun ń lo kádàrá mi Ọlọ́run ṣàṣe ń dasọ sí Ọlọ́run wọn ò mọ̀ pé wọ́n kọ́ Ọlọ́run rà fúnra rẹ̀ ń sanwó ilé wọn ò mọ̀ pé wọ́n kò ń gbé ń tún sọ pé títí December ẹ̀ kò lọ sáìtì ọ̀hún à ń pe ẹ̀dá kun ń lo kádàrá mi jí ọmọ ló lọ. gbọ́ lọ́wọ́ tíjọ́ mú nira lọ́wọ́ kádàrá wo ló ní. Ọlọ́run tóbi àdìdì fi ìjẹ́ ẹ̀gbọ́n sọ́wọ́ àbúrò
a fi ìjẹ ọmọ a fi ìjẹ òbí sọ́wọ́ ọmọ ẹ má bọ́ lọ́hùn tu ẹrù tó di o Sàtánì rí nírí pé khalaqtani min narin wa khalaqtahu min tin inú náà ló ti dá èmi ó wá ní kémi ó forí balẹ̀ fún ẹni tó dá nínú yẹ̀pẹ̀ ìnígbà o ẹ sì máa wò ó tíbi kan bá ń jó wọn kó ẹ má dá yẹ̀pẹ̀ lú ẹ má dá ẹrọ̀fọ̀ sí Sàtánì gbàgbé wípé ẹrọ̀fọ̀ jù náà lọ Sàtánì ọ̀tẹ̀ríba ìyẹn kó mo fẹ́ lò Ọlọ́run sáfẹ́ mi sí Ádámù la anábì Ádámù dé yàn alayhi salatu wa salam. nínú ẹ̀fọn tàha rẹ̀ Ọlọ́run yọ ìyàwó fún ìgbésí àkọ́kọ́ nù Ọlọ́run wá wò wípé mo fẹ́ kẹ́ ẹ pọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá pọ̀ yìí ṣé màá tún mọ ọmọ yèpẹ̀ láì mọ iye ọdún ni kí n tó mọ fi dá ẹnì kọ̀ọ̀kan ó dáa kí n sọ ọ́ di pé àdógbàdó mi ẹ̀yẹ gbẹ̀yẹ mi Allah. ìwà Ádámọ̀ nìkan ní mọ́ látara yèpẹ̀ ìgbésí àkọ́kọ́ nù Ọlọ́run wá summarize gbogbo ṣẹ́ ọ computerize ẹ̀ ó rí configure rẹ̀ yèpẹ̀ ló fi mọ Ádámọ̀ ó sì fẹ́ ká pọ̀ kò tún wáyé àsìmọ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ ọmọ èmi lọ́tọ̀ ní yèpẹ̀ ọmọ wọ lọ́tọ̀ Ọlọ́run wá fẹ́ kò fẹ́ wàhálà fúnra rẹ̀ mọ́ ọ wá wò pé kó wọn fọ làjú sí tẹ bá délé alákọ̀wé ńgbà kan níbi tí wọ́n tó fáìlì sí àyè àti sùn oníyọ fáìlì 1991 fáìlì kìnìkan wọ́n tòwé ṣùgbọ́n nísìn orí fóònù ó wo orí PC orí laptop orí iPad orí tablet 100 years file yóò gbé wá ó sì kàn mú lọ́wọ́ báyìí Ọlọ́run ní mo fẹ́ kí yín bọnú ara yín ẹ máa wo sí Ọlọ́run tí wò ó mórí rẹ o tó béèrè lọ́wọ́ rẹ wípé kọ́ ọmọ kírun tó kí nígbà tí wọ́n dá yín láti bí yèpẹ̀ mo wá rí kọ̀ǹfígọ̀ pé kò lè mọ́ lọ báyìí gbogbo ìwọ náà tó ń lò gbèsè ayé lọ gbúrúgbú pé bá a ti bá yín náà láàmú ṣe lọ ayé ti kú ò bẹ́ẹ̀ ohun tó mú Ọlọ́run rí kọ̀ǹfígọ̀ bí ṣe ń dá wa ẹ̀yin náà wá jókòó nígbà bàbá wa ti ń ṣe é nù ànábì ò lo mọ́tò sallallahu alayhi wa sallam. Ọlọ́run gan rí kọ̀ǹfígọ̀ bó ṣe dá wa ẹ̀sìn lànà mi gùn sọ fún díẹ̀ yìí ànábì ò wo tẹlifíṣàn wọn wà ń kó tẹlifíṣàn jáde ńgbà kan wọ́n ń fọ ayé ti kú ò láyé ànábì ò wo tẹlifíṣàn alọ́lọ́hun tó dá wa ànábì Ádámọ̀ yẹ̀pẹ̀ ló fi mọ́ ọ wá rí kọ̀ǹfígọ̀ rẹ̀ yàkàrújù mi bẹ́ẹ̀ni sùlùbí wà tàrà ibi. ọwọ́ ni tó wà bẹ̀ ni pé ìláyà àti ṣẹ̀ṣẹ̀ mọ́ tó òkúta yèpẹ̀jọ kí n mọ fẹ́mi sí la ẹ mọ bára yín ṣàṣepọ̀ ohun tó bá dà lára àyà kọ́ papọ̀ mọ́ ti bàbá kí ti bàbá papọ̀ mọ́ ti yá irú yín gangan yóò tún wá lára yín. bùnmọ̀jálínà nùtìfàtà fi qararin makini. ọkọ̀ọ̀kan o bùnmọ̀jálínà nùtìfàtà fi qararin makini. Ọlọ́run nígbà tí mo dá yín pẹ̀lú yèpẹ̀ tán summaja alinahu mo wá mú yín wá padà. nùtìfàtà. mo sọ yín di àtọ̀. sẹ́wọ̀n pé ìpìlẹ̀ ọmọ Ìjẹ̀bú alárè ìpìlẹ̀ rẹ ló ń gbọ́ yìí. Ìkòròdú àyàngúrẹ̀ ìpìlẹ̀ rẹ ló ń gbọ́ yìí. Ìbàdàn ọmọ àmẹ́sì ọgọ́ ìpìlẹ̀ yín lẹ́ ń gbọ́ yìí o àsọmọlẹ́lẹ̀ ń kálukú. La ilaha illallah. Kìlìsí Yèrúmọ̀ ẹ̀ gbọ́ pilẹ̀ wa Ṣakí Ògún Ọ̀rọ̀kẹ́ ẹ̀ gbọ́ pilẹ̀ yín ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀ gbọ́ pilẹ̀ yín ẹ̀yin ọmọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀ ẹ̀ gbọ́ pilẹ̀ yín ni. Akramakallah. wa kumala. Ọlọ́run ni mo wá wò pé ká mọ̀ mọ̀ yèpẹ̀ mọ́ kí àtọ̀ ara yín mo sèfù ara yín sínú ara yín. ẹni Ọlọ́run ọba sèfù ọmọ sínú àgọ́ ara rẹ̀ ò ní rí bí Ọlọ́run sèfù ẹni èyí tó sèfù sáré lómi 200 àìmọye ìyàwó tó yẹ kó ń lọ lọmọ wọn ọkùnrin obìnrin òkìlọ̀gọ́ lọ́hùn
èyí tó bá ti sèfù sí ọ lára náà ló bí ẹni tí ó sì sèfù kankan sí kó ṣe jù bẹ́ẹ̀ lọ yóò padà máa lọ pẹ́yìn ni. ثم جعلناه نطفة في قرار مكين. kí la fẹ́ fi súnmọ́ lọ́hùn ìdí ọ̀rọ̀ tí n sọ yìí mo fẹ́ kẹ́ ẹ mọ ìgbésẹ̀ ọlọ́hun kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ mi àti ẹ ṣe gbádùn ọlọ́hun tó ọlọ́hun ni mo sọ yín dàtọ̀ nutfa àtọ̀ yẹn fi qarari makin. kọ́wá kọ́mọ́lá. ثم خلقنا النطفة علقة. ọlọ́dẹ mi ọlọ́hun mo sọ yín dàtọ̀ ẹ wo iye èèyàn njọ́ tí wọ́n sunrun àwa èèyàn tí wọ́n sunrun ẹ̀ njọ́ náà pọ̀ wọ́n sunrun aṣẹ́wó njọ́ náà tọ́fọ̀ dànù. Allah. kí lèmi wá ṣe fọlọ́hún tó ní kémi ọ bọ́ sọ́dọ̀ ẹni tí ó bí mi tí ò jẹ́ ń bọ́ sọ́dọ̀ ẹni tí ó fọ̀ mí dànù ẹ rí i pé mo gbádùn ọlọ́hun. Allah. kí ni wọ́n ṣe fún tó fi ní kí wọ́n bọ́ sọ́dọ̀ ẹni tí ó bí ọ tí ó tọ́ ẹ àwọn kan bí tiwọn wọ́n lọ jù nù kí ni wọ́n ṣe fún tó fi ní kí wọ́n bọ́ sọ́dọ̀ ẹni tí ó bí ọ tí ó tọ́ ẹ tí ó fẹ́ràn ẹ tí ó sọ ọ́ déèyàn ò rí pọ́ gbádùn ọlọ́hun. Allahu akbar. àwọn àtọ̀ kan bíi tiẹ̀ bíi tèmi jọ náà wọ́n bọ́ síbi tí wọ́n ti fọ̀ wọ́n dànù sọ́lọ́wọ́n ọ̀rìn mi lọ́wọ́ sí ọ̀ràn lọ́wọ́ ó fún mi ní promotion ó fún wọn náà ní promotion láti bí àtọ̀ lo 41 days lára àyà náà. ثم خلقنا النطفة علقة. ọlọ́ọ̀ni lẹ́yìn ìgbà tí àtọ̀ mo wá ní kó yípo kúrò lára àyà kó di ẹ̀jẹ̀ kí. ṣé gbogbo ẹni tí àtọ̀ lo 41 days lára rẹ̀ náà lọ́dọ̀ ọmọ ni yóò pé kíní yẹn tiẹ̀ létí bíi 2 weeks àfìgbà tóun tó padà rí nǹkan oṣù òun. ọlọ́run dìtrónù àwọn yẹn pé kí wọ́n má kọjá stage 1 kò promote wọn àtọ̀niwọ́ náà o promote sí ẹ̀jẹ̀ kí àwọn kan gba promotion débẹ̀ kí làwọn ṣe fọlọ́hún ó sì yẹ káwọn náà wáyé ó yẹ kí wọ́n bímọ bó ti bí yìí ó yẹ káwọn náà fẹ́yàwó bó ti fẹ́ ó yẹ káwọn náà lọ́kọ bẹ́ẹ̀ ti lọ́kọ àwọn náà gbèrò àti wáyé káwọn kọ́lé ṣùgbọ́n wọ́n dé stage 1 àdìtrónù wọn kó lè wo bí tèmi gbádùn ọlọ́run bí wọn náà ṣe ń gbádùn ọlọ́run ayé rẹ o ọlọ́run ni mo sọ wọ́n dẹ̀ jẹ́ kí. فخلقنا العلقة مضغة وخلقنا المضغة عظاما. ajimaila ẹ tó rọlọ́hún ó nígbà tá a dẹ̀jẹ̀ kíkì òun bá tó sọ wá di bá sí ẹran Inshallah. a tún di ẹran nù ya ọkàn dàbí námọ̀ òun gbé síbẹ̀ kólóbó èmi náà mà ti gbénu ìyá kan rí ìwọ náà mà ti gbénu ìyá kan rí àwa tí wọ́n ń gbé lọ́wọ́ hajj sọ̀hẹ́dì ṣé ìyá yín lè gbé yín lọ́wọ́ mọ́ báyìí nísìn ṣé ìyá rẹ lè gbé ọ lọ́wọ́ báyìí mọ́ nísìn ìsìn gbé ọ tẹ́lẹ̀ ọlọ́run ní láti ẹ̀jẹ̀ kí òun tún sọ wá di bá sí ẹran àwọn kan òkú ò lẹ́jẹ̀ kí o àìmọye oyún tó wálẹ̀ lẹ́jẹ̀ Allah. kí ni ìwọ ṣe fún tó fi ní kí ìwọ ọmọ wálẹ̀ kọ́ sáàmù nìṣó ó rí pọ̀ ń gbádùn ọlọ́run ọjọ́ òní ò tó gbádùn rẹ̀ kò pé o fóun lówó àló ní ọmọ sìnwún ẹni afẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ gan orí wa àwa ò rí níjọ́ kejì tá a pàdé ó fi sọ̀rọ̀ èmi tí mo fún ọ lọ́mọ lọ wá fojú parẹ́ lórí mi ló kí. ká mọ̀ wá ti ìsọ ọlọ́run tó fún wa láyé La ilaha illallah. kí la fẹ́ fi sẹ̀san fún sábòsí tó ní àmọ́sẹ̀ tá à ń ṣe yìí láàfin sẹ̀san oore fọlọ́run Allah. ó ní àmọ́ bàtẹ̀ èèyàn jẹ́ tá à ń bàtàrà wa jẹ́ yìí sóhun láàfin sẹ̀san wàhálà tọ́lọ́run ṣe lérí wa ọjọ́ òun lọ́lọ́run ó tó gbádùn wa àsìkò ramadana ni ọ̀sà ẹlòmíì mọ́ bẹ̀rẹ̀ irọ́ kí ni ìwọ̀n yẹn mọ́ wá ń dakọ̀ kan ó tún kọ́ á dé sásìkò jọ̀sán ó wá dé sásìkò ramadana bẹ́ẹ̀ bá ń tan àwa yẹn ẹ̀ lè tán lọ́hùn ṣé ohun tó fẹ́ fi sẹ̀san wàhálà ọlọ́hun ní láti bí ẹ̀jẹ̀ kíkì stage 3 Wakumullah. ó dà pé ọlọ́wọ̀n àbọ̀tì èmi kò àbọ̀tì wọ kò fọ́mátì mi kò fọ́mátì wọ ní stage 3 ó fọ́mátì àwọn kan o ó jẹ́ káwọn kan lọ lóyún
ọkọ ìyàwó sì jẹ́ ó gbà pé mo gbà kò sì gbà yóò sì lọ lólógùn pé ẹ bá ń pè é jáde yóò lọlé aláfa àlóyún wà lọ́dọ̀ rẹ̀ mo ti ní mo gbà ọbẹ̀ tí ń parọ́ ni òun ẹ pè é jáde àwọn ọmọ tí wọ́n pè jáde náà fẹ́ wáyé ṣùgbọ́n ajé kí wọ́n sì rìn kí ló dé kí n tiẹ̀ òbí rẹ̀ wò ẹ́ ó mìírí ó ní alihamudulilayi àwọn kan wo tí wọ́n bú ẹkún ládùúgbò bó ṣe gbádùn ọlọ́run tó yìí kí ló fi ṣẹ̀san fún stage 3 ọlọ́run lóhùn sọ wá di bá ṣe ẹran. fàkọlákínà lèmúdìgàtà ìsọmọ. gbogbo ẹ̀yin jama mi al-Mursalin Islamic Foundation mislaf ọlọ́run nígbà tóhùn sọ wá di bá ṣe ẹran tán. fàkọlákínà lèmúdìgàtà ìsọmọ. láti bí ẹ jẹ́ kí òun wá fi egun sí wa lára òun wá ṣẹ̀ṣẹ̀ plọ́ọ̀gì egun. ọwọ́ agbọ́mọ́lá. ẹ máa wo sí ọlọ́run kí lọ́lọ́run fi ṣe egun a mọ̀ pé sìmẹ́ǹtì àti yèpẹ̀ wọ́n fi ṣe búlọ́ọ̀kù kí lọ́lọ́run fi ṣe egun kí lọ́lọ́run fi ṣe ẹ̀jẹ̀ ọlọ́run nígbà tí mo sọ ní bá ṣe ẹ mo fi egun sí yín lára mo plọ́ọ̀gì ẹ̀ mo ṣe àwọn bìkan lára yín yóò mọ sẹ́po ọrùn ọwọ́ ọwọ́ mọ sẹ́po mo bu họ́ọ̀lì sí ìgúnpá ọwọ́ mọ sẹ́po torí pé mo bu họ́ọ̀lì sí ìbàrá àdí wa ọlọ́run bu họ́ọ̀lì sí ọrùn wa ọlọ́run bu họ́ọ̀lì sí ọrùn ẹsẹ̀ wa ọlọ́run bu họ́ọ̀lì sí orúnkún wa ọlọ́run bu họ́ọ̀lì sí. ọjọ́ wo bẹ́ẹ̀ kó bá tẹnu ọkọ̀ nísìnyí á tún epo rọ ọjọ́ wo la tún họ́ọ̀lì apá wa rọ kí ló dé tí ó jò kí ló dé tí ó tán. fàkọlákínà lèmúdìgàtà ìsọmọ. ṣé sùúrù bàbá rẹ̀ po àmọ́ra fuel treatment nígbà míì pé táǹkì dọ̀tí kí ló ń fi tírìtì ọ́ìlì tọ́lọ̀ ń bù sí ọ lójúgun kí ló ń fi tírìtì ẹ̀ ọ́ìlì tọ́lọ̀ ń bù sí ọ ń bí ọrùn tí ń fi yípo kí ló ń fi tírìtì ẹ̀ ọlọ́run parí ẹ̀ fún ọ ṣé ohun tó fi ṣẹ̀san ni kó o di òṣìkà láyé ọjọ́ òun lọ́lọ́run ó tó gbádùn rẹ̀. ọlọ́run ní mo fẹ́ egun sí yín la iṣẹ́ ọlọ́run kọ́ ajé Ismail ó to egun ọmọ nǹka ọjọ́ yàtọ̀ ó ní bó ṣe té ó fi èékánná sí ó to egun ọwọ́ báyìí òun yàtọ̀ egun orí yàtọ̀ sí gbogbo egun ara ọlọ́run lòun fi ti egun sí wa lára ọlọ́run tún wò pé kí ló kù ìlè jẹ́ wà báwọn lásán ìròrí ọlọ́run ò kéré lórí kó tó lè dàbò ti dàífà. àwọn kọ̀ǹtráktọ̀ ń sílé kọ́ wọ́n ń tún wó padà ọlọ́run ò sí ìwọ mọ̀. ṣé ohun tó fi ṣẹ̀san fún ni ohun tó fi ṣẹ̀san fún ni pé ó ní ẹ máa sìn wọn ò ní sìn ṣé ohun tó yẹ kó fi ṣẹ̀san ọlọ́run ni. ó gbélé fún yàn ọgbà agreement and commission ọmọ iye ọjọ́ tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni wọ́n náà wà pé kọ̀tọ́pẹ́ ọ wá pè láńlọ́ọ̀dù pé mo ṣe gbà sílé ni o kódà gba agreement gba commission kọ̀tọ́pẹ́ o ó sì tún rí ìyàtọ̀ òun ni tenant mi ní ọ̀sẹ̀ èdè ni o èèyàn dáadáa ni o kódà àgbà commission àgbà agreement. Allahu Akbar. kò sì tọ́pẹ́ èèyàn márùn-ún sì ń gbọ́. kí ni wà ní tọ́lọ́hún tó fún wa lójú kò gba agreement kò gba commission ó fún wa ní ahọ́n omi ahọ́n ò gbọ́dọ̀ gbẹ kò gba agreement kò gba commission ó fún wa lọ́pọlọ ó jẹ́ ó pé kò gba agreement kò gba commission ó fún wa látẹlẹsẹ̀ àárín fúnra wa àwọn kan wọ́n ń gbé wọn ni àwọn ejò ń fàyà á fà ni ó ní káwọ́ ó rìn fúnra wa kò gba agreement kò gba commission à ń fetí gbọ́rọ̀ kò gba agreement kò gba commission ó wá ní kẹ́ ẹ mọ́ jọ́sìn fóun sọ yẹ kó nira gbogbo ẹ̀yin òsìkà ẹ dá ìkàdúró ọjọ́ wo lọ́lọ́run ó tó gbádùn yín ọlọ́run hẹ́ẹ̀tì òsìkà àwọn mufsidun ọlọ́run hẹ́ẹ̀tì wọn àwọn àṣebàjẹ́ so sí lára wọn báyìí ọjọ́ wo lọ́lọ́run ó torí wọn náà tí ó mérí pé àhá mo dá wọn kínní mo dá wọn dáadáa
ìwà burúkú tó ń wù yìí ó jọ ọlọ́wọ́n mọ rántí jọ́ táwọn mọ̀lẹ́ka ni ẹ mọ̀ dá wọn ọlọ́wọ́n mọ̀ á rí wípé àìdá ni wọ́. Ulaika hum sharrul bariyati. ọlọ́wọ́n pé àwọn eléyìí àwọn àsìdání àsìgbé ọmọ wọ́ọ̀dù. Haji Ismail ọlọ́run ronú pé kí ló tún kù Agbájé òun fẹ́ fíìsì wáyà mọ́ wa lára Lukman ọlọ́run lòun fẹ́ fíìsì wáyà ẹ sọ pé Allah. Allahu akbar. ó wá wo orú wáyà wo lòun lè lò òun fẹ́ lò yìí tí ò ní mọ shock ó wá fún wa ní long ìfun ẹ péyàn bá pọ̀ fún ẹran rí yóò rí i pé ọlọ́run parí iṣẹ́ ó tò gbogbo wáyà yẹn power line lọ lọ́tọ̀ àwọn normal extension lọ lọ́tọ̀ àwọn fuse tí ọmọ múná kéékèèké wá nulẹ̀ wọ́n lọ lọ́tọ̀. Allah. ọlọ́run jó wáyà mọ́ wa níkùn tá a bá jẹun wáyà kan ó gbé e lọ tó bá yọ òríjìnà tán ìdọ̀tí ibẹ̀ yọ dá sẹ́gbẹ́ kan èyí tá a mu ibi tí ń lọ yàtọ̀ sí ibi tí èyí tá a ń jẹ ń lọ yọ lọ yọ tọ́jú ẹ̀ yọ gbé sẹ́gbẹ́ yìí èyí tí ó bá dá a mọ́ yọ mọ bí ó ti tún gbé jáde ọlọ́run tó sẹ́rù wákàtí 5 ó yẹ kó lè nira àti fi dúpẹ́ irú nǹkan bẹ́ẹ̀ àwẹ̀ sọ yẹ kó nira àti fi dúpẹ́ nǹkan tó le tó bá wáyà nepa tí ó gèrí òpó bí náà bá ń bẹ yóò lo glove o ọlọ́run sì jó àwa ó fi wáyà kanra wọn kò spark ó ṣe yẹn bẹ́ẹ̀ Allah. kí ni mo tún need olóhùn need àwọn extension òun need àwọn engine room ńláńlá wọ́n bá gbébi kan saki ó gbé sí wa nú Allahu akbar. Allahu akbar. ẹ̀dọ̀ ó yàtọ̀ sí saki ẹ̀dọ̀ ó yàtọ̀ sí fùkù ó yàtọ̀ sí òróǹro ó yàtọ̀ sí kíndìnrín ó jó gbogbo ẹ̀ pọ̀ ó sì gbé kálukú sáàyè pé ìwọ ọmọ dọ́dọ̀ eléyìí o kálukú pẹ̀lú iṣẹ́ rẹ̀ ó ṣe ẹ máa wo sí ọlọ́run o tó ní kọ́ ọmọ láàánú èèyàn ẹgbẹ́ rẹ̀ tó ṣàánú ẹ máa wo sí ọlọ́run o ìwọ wà ń béèrè pé ọlọ́run ṣàánú àánú tó ṣe fún ọ yìí ti pọ̀ o Haji Ismail ó ṣe yẹn bẹ́ẹ̀ ọlọ́run ní kí ni mo tún need ó ní mo need the transformer torí pé ìjọ tí àwọn náà yìí bá pọ̀ jù yóò lè suppress ẹ̀ ọjọ́ tí ó bá tó yóò lè uplift ẹ̀ ọba fún wa ní ọkàn alikọ́lẹ̀ ta ni ò ní transformer nísìn. Allahu akbar. bàbá sùn ojú máa sùn etí máa sùn ẹnu máa sùn apá máa sùn ẹsẹ̀ máa sùn ikùn máa sùn ọkàn wa ò gbọ́dọ̀ sùn. Allahu akbar. ẹni ọkàn rẹ̀ bẹ́ẹ̀ fi lè dákẹ́ kó sùn ó kùnù. ẹ wo sí ọlọ́run àwọn kinní line tí wọ́n ń rì mọ́ káàkiri kinní line MTN Glo Etisalat Airtel wọ́n ń fepo sí wọn tí wọ́n pa sísẹ́mù yẹn náà tí wọ́n rọ epo sínú ẹ́ńjìnì wọn ọjọ́ wo lọ́lọ́run dá sísẹ́mù tiwa dúró tó lóun fẹ́ rìfíìlì epo Allahu akbar. epo ò sì tán kò ta ní ṣe sáfìsì ọkàn wa à ń ṣe sáfìsì jẹnẹrétọ̀ à ń ṣe sáfìsì mọ́tò kódà wọ́n ṣe sáfìsì plane ta ní ṣe sáfìsì ọkàn rẹ fún ọ njọ́ wo wọ́n yọ jáde tí wọ́n bọ̀ fọ́ ọlọ́run ní kí ni mo tún ní ẹ gbé ọlọ́run tóbi. Allahu akbar. Lukman ọlọ́run ní mo nídìí ohun tí wọ́n máa lò tí wọ́n máa píkì gbogbo ẹ́ńjìnì ọba fún wa ní ẹ̀jẹ̀ àtomi ẹ máa wọ sí ọlọ́run o bí nǹkan bá gé èèyàn lọ́wọ́ nísìn ẹ̀jẹ̀ ni ọmọ yọ àlè rómi wọ́n gbé ewo mi abẹ́gi lọ́wọ́ ewo mi ṣe ń sàn lọ́wọ́ ẹ̀ omi sì ń bẹ lára ń bò lọ́wọ́ à. Allahu akbar. ẹ mú mi jáde lára yín sómi ò sí lára yín ni ọlọ́run dá ìlú tiẹ̀ táńtọ́ lọ́hùn ìwọ mọ̀ ti gbádùn ọlọ́run ìjọ wo lọ́lọ́run ó gbádùn rẹ̀
Allah. èmi mọ̀ ti gbádùn ọlọ́run níjọ́ òun lọ́lọ́run gbádùn mi ọlọ́run tún ṣe yẹn tán ó ní kí n mo tún nìdí torí kémi ó lè rí bí mo ti rí yìí náà ni o torí kí wọn náà ó lè rí bó ti rí yìí náà ni o ẹ wo ìròrí ọlọ́run ẹ wo gbìyànjú ọlọ́run ẹ wo kúwà ẹ wo haúlà ẹ wo jàlálù ọlọ́run ẹ wo kúdúrà ọlọ́run Allah. ẹ wo ìrádà rẹ̀ ẹ wo ìròǹgbà ọlọ́run lérí wa ó ní ọ̀dà tóun bá fún yín lépo ẹ̀jẹ̀ omi lára yín ṣe yọkàn mọ́ dání tí n bá ṣe é bẹ́ẹ̀ nǹkan wọn mọ̀ bàjẹ́ mo ní láti fún wọn ní pipeline Allah. kéko ọmọ máa jò dànù ọlọ́run bá fi vein iṣan ó bá fi iṣan sí wa lára Allahu Akbar Allahu Akbar. iṣan ọmọ wa gbé ẹ̀jẹ̀ èyí tí ń gbé ẹ̀jẹ̀ lọ bí apá kò gbọdọ̀ gbé wá bí ẹsẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣan òun gbé ẹ̀jẹ̀ káàkiri ẹ̀jẹ̀ ò gbọdọ̀ ta sí wa lọ́pọlọ ọmọ yẹn ká lè mórí ọlọ́run Allahu Akbar. ṣé ohun tó fi ṣẹ̀san náà ni kúlọ̀bù gbogbo gbà ṣé ohun tó fi ṣẹ̀san ni Allahu Akbar. àwọn òbí rẹ̀ ọjọ́ lójú ṣé ohun tó fi ṣẹ̀san ni ládùúgbò tọ́lọ́hún ṣe fún ọ yìí ó sì ní ohun tóun fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tóun náà mọ̀ fi gbádùn rẹ̀ ní kó o mọ̀ ṣe dáadáa kò béèrè owó oṣù dábàá pé owó tí wọ́n béèrè lọ́pọ̀ jù ó fi san sí wa lára ọ wá ṣe wa azakari wal unsa akọ àtàbò ọ wá parí gbogbo kúwà ọkùnrin agbára ọkùnrin ọ parí rẹ̀ sára asán ọ sọ gbogbo agbára obìnrin pátápátá ọ parí rẹ̀ sára awọ Allah. òwe tí n pa yóò yé yín Wakumullah. bọ́kọ ìyàwó ọba lóko ìyàwó rẹ̀ ó fi í lẹ̀ Allahu Akbar. gbogbo agbára àwọn ọkùnrin ṣe téèyàn fi ń pé ọkùnrin ni mí ó fi iṣan ṣe Allah. La ilaha illallah. la ilaha illallah. Fatabarakallahu ahsanul khaliqina. Fatabarakallahu ahsanul khaliqin. gbogbo ọjọ́ ọmọ bíbélì pé ọkùnrin ni mí ibi iṣan ọlọ́run parí ẹ̀ síbẹ̀ tí n bẹ fi dára lé tí àsìkò tó yẹ kí n jẹ́ kí iṣan rẹ̀ ó dìde tí mo bá kọ̀ towótowó rẹ̀ obìnrin ó sì pòṣe sí ọ. Allah. èmi ọlọ́run ni o yéèni náà tọ́pẹ́ òun lérí pé wàláì obìnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun lè bá wọn ṣe lójúmọ́ iná tọ́pẹ́ tó yẹ kó o ronú pé àwọn kan ò lè ṣe é rárá ẹ máa wo ṣe ọlọ́run ẹ máa wo ṣe ọlọ́run o iṣẹ́ tó kù kè parí Wakumullah. ọlọ́run ní kí ni mo tún ní lórí èmi nìkan lórí ìwọ nìkan Allahu Akbar. àwọn bá ń sunkún òun ò lè mọ dágbé o ọlọ́run ní mọ̀ wọ́rí tọ́ ọ bá dáyé ń fún ọlọ́mọ 36 àwọn kóhun nìkan wọ́n mọ̀ dáyé wọ́n mọ̀ dágbé wọ́n mọ̀ dáfà ọlọ́run ní mọ̀ wọ́rí máa lọ ná tọ́ ọ bá dọ̀hún fún ọlọ́mọ 36 Ṣé wà pẹ̀lú ẹ? wọn ò ní jẹ́ ọmọ kọ́ dá wà àwọn ọmọ ahọ́n ló dé yín Allahu Akbar. wọn ò bí wa kọ̀ mẹ́yìn ńgbà dáyé ni ohun tí wọn náà ń bẹ̀rù pọ̀ fẹ́ ṣe ẹ̀ta ni ó ràn mí lọ́wọ́ lọ́ọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ná aláàánú rẹ̀ ọmọ bá ọ gẹ́gẹ́ bí eyín ṣe padà wá bá a hán. Fatabarakallahu ahsanul khaliqina. Fatabarakallahu ahsanul khaliqin. ẹlòmíì ò pé tóun bá bẹ̀rẹ̀ iléèwé ta ni ọmọ rán lọ́ọ́ bẹ̀rẹ̀ ohun tó mú eyín tó padà wá bá a hán aláàánú tiẹ̀ ní ó lókèétì rẹ̀. Allahu Akbar kabira. ohun tí ń ṣe ẹlòmíì nù yóò wò pé wọn fẹ́ tíráyì rẹ̀ tó wọn bá ti rí i pé ó ti parí iṣẹ́ wo ló parí bá a bá ń ṣe é lọ náà là á máa ń rí ìtẹ̀síwájú lórí ẹ̀ ohun tí ń ṣe ẹlòmíì nù tó ń bá lọ bẹ̀rẹ̀ lémo lòun ó ti rówó parí yòókù bẹ̀rẹ̀ rẹ̀ ná ohun tí ń ṣe ẹlòmíì láyé lọ nínú pé tóun bá lòun dáwọ́lé báwo ni ó ṣe parí ìwọ bẹ̀rẹ̀ ohun tó mú eyín tó padà wá bá a hán oore tiẹ̀ náà ń bọ̀ wá bá omi ọba wa. Àmín ya Allah. ẹsẹ̀ amínà lẹ́ẹ̀mẹ́ta. Amina. 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 sẹ́yìn gbọ́ sí ọlọ́run ọ wá ṣe wá bẹ̀ tán kí ló jẹ́ àmọ́ kunlé lọ́dà náà àfẹ́ mọ rí òhò rẹ̀
ọlọ́run wá ní mo ti fẹ́ egun sí ńlá kódà kí àtẹ̀gùn àti san kẹ̀kẹ́ wá rí gbogbo ẹ̀ ọ̀dà wo ni ó fi ti ilé yìí o ọlọ́run ní ẹkùn lọ́dà yẹ́lò á máa pè lágbájá pupa ọlọ́run lè dáyé kẹ́ bá mọ̀mọ́ síra yín gbé tẹ́ bá dáyé tẹ́ mọ̀ mí o tẹ́ bá dáyé tẹ́ mọ̀ mí o ẹ jẹ́ kémi ọ́ lẹ lógò mi mọ́ yín lára ọlọ́run wá lẹ lógò rẹ̀ mọ́ mi lára torí mo lè dáyé kí n mọ́ mọ́ kọ́ bá lè jàre mi pé tọ́ ọ bá mọ bí o ti dé ń sọ̀pìlẹ̀ fún ọ lẹ lógò rẹ̀ mọ́ ọ la kọ́ bá mọ́ jàre rẹ̀ a lè jàre ọlọ́run lẹ́yìn ká súnmọ́ ọlọ́run kẹ́ mọ́ ṣe kéta ẹ mọ́ ṣàbòsí ara yín ń da abẹ́nìkẹ́ wa ń bínú ẹ ọlọ́run kọ́ ẹ stop jákujáku arákùnrin kan lọ kọ níwájú ọba akaramakallah ọkọ níwájú ọba ó jó ọfọkìtì ọtàkìtì inú ọba dùn ọba ní ha èmi ò ríru jó yìí rí o mi ò ríru òkì yìí rí o sókì bàbá mi náà ló kì báyìí ẹ wọlé ẹ bá ń gbówó wá ẹ wọlé ẹ gbé mọ́tò wá ẹ wọlé ẹ fún un nílé ẹ sọ́dẹ̀ yàn. Allah. àwọn kan náà bá ní jó kí ló jó tá a lè jó mélòó tiẹ̀ ní. fáàrí kíní tọ́ ìlarabade. ìkan náà bá lóun náà fẹ́ jó wájú ọba Allah. mọ̀ ṣe lára jáwọ́ ń bẹ́ẹ̀. owó ẹnìkan ṣe ìwọ náà lè ṣe bíkọ́lì bí sẹ́lìm pẹ̀lú ẹ̀mí tọmọ tí ò sí ẹ̀mí àbòsí mbẹ́ ọba lóun náà fẹ́ jó lọ́ba bọ́ síwájú ọba ní ẹ̀mí pé òun fẹ́ dìfìtì ẹni ìta kọ́kọ́ òun fẹ́ gba times 2 nǹkan tó gbà ẹni tọ̀hún ó fọ́n kìtì lẹ́ẹ̀mẹ́ta òun fọ́n tiẹ̀ lẹ́ẹ̀méje Allah. ẹni tọ̀hún sọ jìká lẹ́ẹ̀mẹ́sán òun sọ tiẹ̀ lẹ́ẹ̀mẹ́90 Allah. ọkọrin ohun tiẹ̀ dùn ju ta kọ́kọ́ lọ ọba bá ń fọwọ́ gbá orí pé yéé òun ilé yẹn kọ tó báyìí ijó lójó báyìí ayọ̀ lọ́yọ̀ báyìí ó kí bàbá mi ló kí báyìí èmi lọ pọ́nlé tó báyìí èmi ló fún ní iyì báyìí kí mo lè ṣe fún ó ẹmu lọ àgbàlá ẹgbẹ́ orí ẹ̀. Allahu akbar. Allahu akbar. wọn ẹnìkan ṣe gba yìí wọ́n lè ṣe tẹ́ Allah. mọ́ lára rẹ̀ bá tiẹ̀ lọ kálukọ́ gbọ́nà tiẹ̀ lára lẹ̀. ẹ má wọ́ọ́rì mo fẹ́ lọ tako ẹ̀ wọ́n kàn pé wọ́n mú ọ lọ àgbàlá wọn yanjú rẹ̀ ni. Alátasọ̀ làmú. ọlátàtọ̀ làmú ẹ mọ́ sàbòsí. Allahu akbar. ọlọ́run bá gbé sáàpù rẹ̀ ọba gbélé wa látẹlẹwọ́ wáyé subhanallah Subhanallah. ọ mọ bí sáàpù ọlọ́run wà látẹlẹwọ́ rẹ̀ kálukọ́ wà tẹlẹwọ́ ẹ̀ wà tẹ́lẹ̀wọ́ rẹ̀ báyìí. sáàpù ọlọ́run nù Allah. wà á bì ẹ rí wípé ẹgbẹ́ kan wọ́n mọ gbèsè àwọn gbà mí ẹgbẹ́ kan bíi triangle tó dojú kolẹ̀ ìbá. ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú one ó kàn ọ́ tẹ̀lé nínú olùgẹ́tẹ̀lá àràbí èyí tí triangle tó dojú kolẹ̀ kọ́kọ́ ṣáájú tí one ó kàn tẹ̀lé inú èdè Lárúbáwá 81 nù. ìbá. bẹ́ẹ̀ni. tó bá wọ ẹgbẹ́ kejì one ó ṣáájú triangle tó dojú kolẹ̀ yọ tẹ̀lé inú èdè Lárúbáwá 18 nù. ìbá. 18 plus 81 ó jẹ́ 99 names of Allah. Fatabarakallahu ahsanul khaliqin. Fatabarakallahu. 81 plus 99 plus 18 81 plus 18 ó jẹ́ 99 ó kọ́ ọlọ́run mélòó la mọ̀ 99 ó bí ó ti gbé lógo rẹ̀ lé wa lọ́wọ́ nù. Allahu akbar. sí ò sí lọ́wọ́ rẹ̀ sí ò sí lọ́wọ́ mi ẹ deny kọ́lọ̀ nǹkan dá yín Allah. tọ́ba wa náà wọ́n fi ń pọ́lọ̀ ń rí wa ojú kí ni fi rí wa bẹ́ẹ̀ yẹn ó pààyàn ọwọ́ ni bẹ́ẹ̀ yẹn ó bà tèèyàn jẹ́ ọwọ́ ni bẹ́ẹ̀ yẹn ó tún téèyàn ṣe ọwọ́ ni bẹ́ẹ̀ yẹn ó fún yàn wé oríire ọwọ́ ni bẹ́ẹ̀ yẹn ó fún yàn sákìlẹ̀tà ọwọ́ ni bẹ́ẹ̀ yẹn ó wà mọ́tò ọwọ́ ni bẹ́ẹ̀ yẹn ó gbẹ́bọ ọwọ́ ni ọlọ́run rí ọ. Allah. ìwọ. mọ̀lẹ́. kí láà fi sẹ̀sán dúró oore tó ga ṣe yìí. Allah. nígbà wa parí ẹ ọ wá ṣẹ̀ṣẹ̀ ní kí wọ́n bí wa. Allahu akbar. Allahu akbar. wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń yọ̀ pé ọkùnrin ní o onísànù wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń yọ̀ pé obìnrin ní o aláwọ̀nù. àwọn náà dé. Allah. bàgó. amánàgbà ẹ wo sí ọlọ́run wọ́n bí àwọn míì wọn ò lọ́jọ́ mẹ́jọ tí wọ́n kú akaramakallah. ọlọ́run wá ń rí fáìfù wọ láti ìgbà yẹn ó ń rí téèni ẹ̀ dòní. ọ wá ní gbogbo nǹkan tóun ṣe yìí òun ò pé kẹ́ ẹ mú nǹkan kan wá o òun ò sì ṣe wàhálà yẹn nítorí kinní kan o wà má khalaqtu lil jinna Inna wal wal insa. insa illa liya'budun. òun ṣe nítorí kẹ́ ẹ sì dáyé kẹ́ ẹ mọ jọ́sìn fún wọn ọlọ́run ó lọ tán. Allah.
ẹ̀rí pé ibi tá a ti gbé wá sínú. Masha Allah. kí ni kọ́ńtrákìtì tá a gbà láyé òun ni pé a wáyé láti máa wá jọ́sìn fún Allah. ǹjẹ́ jọ́sìn wa pé ǹjẹ́ aláàánú ǹjẹ́ afẹ́ràn ara wa ǹjẹ́ èèyàn rẹ̀ ò ti bèèyàn bí ǹjẹ́ èèyàn bí ò ti bèèyàn rẹ̀ yẹ. lẹ́yìn amirul mu'minina Sayyidina Umar. Radiyallahu ta'ala anhu. Sayyidina Umar radiyallahu anhu láyé rẹ̀ ni ràkúnmí ẹnìkan wọnú ọgbà ọjẹko níbi tó ti wá ń jẹko ẹni yìí òun wá mú òkúta pé kó wọn sọ fún ràkúnmí tí ń jẹ oko òun bó ṣe ju òkò báyìí ọba miscalculate bàbá òun bàbá tó jókòó òkúta bá lọ bá lójú. Allahu akbar. ojú bá fọ́. Allah. ojú fọ́ ìnira ojú yìí títí tí wọ́n gbé bàbá yìí kí ọjọ́ kẹta ọba kú nítorí ìnira ojú. ìwọ tó láàánú èèyàn máa gbọ́ o ṣé ohun tó fẹ́ fi ṣẹ̀san fọlọ́ ni ìwọ tí ọkàn rẹ ti dí ẹlòmíràn máa sọ fún pé love ti sọnù o kí ni jẹ́ fẹ́ kí ni jẹ́ ká fẹ́ níyàn ìwọ tó tọ́jú àwọn tó bí ọ tọ́jú ara ọ tọ́jú ẹbí ọ̀hún ra mọ́tò falẹ̀ ṣé ohun tó fi ṣẹ̀san ọlọ́run ni ohun tí máa dùn ọlọ́run nú ẹ bá gbẹ́gbẹ́ kọ́ mọ́sálásí ẹ dá sí ìjọ àsálátù ni ẹ dá sí ẹ gbowó lẹ̀ ká ra mọ́tò ká ra lẹ̀ ká fi ní tẹ̀síwájú gbogbo àwọn ilé yẹn ọmọ dùn ọlọ́run Haji Ibrahim bàbá yẹn ọmọ gbalada nísìn Inshallah. Lukman bàbá yẹn ọmọ gbalada nísìn bí jíà ọkọ̀ yín tá à ń lò láti bí ọjọ́ mélòó kan bí ń ṣe ń pààrọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ kọ́ládá fájì Mustapha Allah. iye mímí tá a mínú ẹ̀ tá a fi ń gbé tíráfù lọ gbé tíráfù bọ̀ wọ́n mọ̀ kọ́ládá alẹ́ fàlájì Mustapha. àwọn nǹkan kan tẹ̀yìn èèyàn máa fojú kéré oore tó tóbi wájú Ọlọ́run ni. àwọn ọmọ olókùú bá kó ẹjọ́ lọ́dọ̀ Sayyidina Umar. Radiyallahu ta'ala anhu. Àmín. ẹnìkan pa bàbá àwọn ò sì nígbà ẹsẹ̀ dájọ́ fún ẹ̀sìn sì ní dájọ́ èèyàn ṣèèṣì pààyàn ọlẹ́jọ́ tiẹ̀ èèyàn máa má pààyàn ọlẹ́jọ́ tiẹ̀ inú sẹ̀ríà. bẹ́ẹ̀ ẹjọ́ táwọn rò ní kó dídì fún bàbá àwọn lóko ni kó wọn àti bàbá àwọn níjà tìtẹ́lẹ̀ ló fi sọ́ lóko pa ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú ẹjọ́ pé wọ́n dájọ́ fóun náà pé kí wọ́n lọ pa. Sayyidina Umaru àtàwọn yẹn wá jókòó báyìí wọ́n fẹ́ dájọ́ ọkùnrin yẹn ti mọ̀ pé bí ẹjọ́ já sí òní da wọ́n ti sọwọ́ síbi pé kí wọ́n dájọ́ kí wọ́n lọ pa àwọn náà ọkùnrin yẹn bá náwó pé yes sir n ò pé ẹ mọ́ pa òun ṣùgbọ́n ẹ dákun ẹ fóun ṣẹ́jú díẹ̀ ọ̀rẹ́ òun kan wà ó ti kú gbogbo nǹkan tó sì ní lógún ọwọ́ òun ló kó sí ọ wá ní kó wọn bá òun kó fáwọn ọmọ òun tí wọ́n bá ti dàgbà àwọn ọmọ wa ti dàgbà ẹ fóun láǹfààní kó wọn lọ wá àgbàlagbà kan lé wọn kó wọn hand over gbogbo ogún yẹn lé lọ́wọ́ tó bá kó tó rọ̀lẹ́ òun padà wá. ẹ náà mo rúbà mi rí kí lèmi àti ọkọ̀ rò pé ọ̀fẹ́ mú wa mága. ọ̀fẹ́ fẹ́rẹ́ gbé rọ̀bà àti ìgbọ̀n. kí wọ́n fọwọ́ láyé òun fẹ́ lọ yanjú nǹkan ọmọ òun padà bọ̀ kóòrùn tó wọ̀. Sayyidina Umaru ni àti lọ òlé gbogbo ẹ̀yin mùsùlùmí ta ni ó dúró fọ́ nìyí ta ni garantọ̀ tí ó dúró fún pé bó ṣe lóun lọ yìí o yóò padà wá tí ó bá wá fi wá o ẹnìyẹn ni ó face consequence. ta ló tọ̀ ọ́n. ya ma'asharal muslimin amirul mu'minin náà ń béèrè. ta ni ó dúró fún. bá a ṣe pọ̀ tó yẹ nìkan dáhùn. nígbà náà làwọn kan yí jú sẹ́yìn pé ọ̀rọ̀ tá à ń sọ lọ lẹ́ẹ̀kan. ọjà máa bá lọ. sẹ́mi náà ó du ooru rẹ̀ ṣé wọn náà ó du ó. ìkànnì àwọn sàbí ọmọ kékeré ni ọ̀dọ́ ni Ibn Zuhur ọba nàwọ́ ó ní ya amiral mu'minin. wọn kò wá pàṣẹ mọ̀mìnì. kọkùnrin ọmọ lọ ń so ń do fún wọn tí ọba padà wá fi ọ di ọ ní a. ó tẹ̀ wọ́n lọ́rùn. àwọn ọmọ ológun máa ń pẹ́ kò sí ojú ṣáájú o. wọ́n bá ní kọkùnrin yẹn lọ ó ló wọn padà wá kó oorun tó wọ̀ kápọ̀ lọ láti aago mẹ́sàn-án àárọ̀ aago mẹ́wàá aago méjìlá aago kan aago mẹ́ta wọn ò rí i wọ́n sì ní tí èdè gbogbo yẹn sáwà mí
tí wọn náà wá pọ̀ ń lọ ilé tó gbà bí sọ dá sí tọ́ ìfú àgbà. ọjọ́ dẹ̀ ń darúgbó lọ. aago mẹ́rin kò dé aago márùn kò dé wọ́n fi kí magiribi kò dé. Allahu Akbar. sẹ́yìn náà Umaru wọ ọkùnrin pé o sì kóra rẹ sí ohun tí ò da kí ló fira rẹ ṣe. ẹjọ́ ẹlẹ́jọ́. wọ́n kí magiribi tán báyìí ọ̀daràn yìí bá yọ dé. ó dé ń tòótọ́. nígbà ẹ̀dá kan mọ́bìnrin àtàrọ̀ o ẹni wọn bá lè oní láti dúró de ni o wàhálà ń tọ́ fà ń tọ́ Amirul Muminin ẹ wá ẹ yanjú ọ̀rọ̀ náà. ń yà Sayyidina Umaru lẹ́nu pé àbọ̀ òun sún òun èjì ni ẹni tá aládàájọ́ kú fún padà wá. ó padà wá. kò sí fẹ́rẹ́gẹ́. ẹjọ́ rúlì yìí o tá a bá rúlù ẹ̀ ó ṣeéṣe kọjá sí kú àbẹ̀wọ̀n. ó sì ti ní almost 90% láti escape ó tiẹ̀ ti escape already ni. ó wá ń ya Umaru lẹ́nu kọ́ padà wá kí wọ́n tó adájọ́ Sayyidina Umaru wa ni ya rajul. ọkọ̀ wa ọkùnrin yìí. kí ló torí ẹ̀ padà wá. sọ fún wa. ṣé gbígbà tó ti lọ látàárọ̀ yẹ Umaru sọ bẹ́ẹ̀ pé ó yẹ kó ọmọ sá lọ ni. kí ló mú ọ padà wá ó ní ohun tó mú òun padà wá nǹkan ẹyọ kan ni wọ́n ní kíni ó ní kò dáa kí mùsùlùmí ọ sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀. Allahu Akbar. Akramakallah. ó pè àdéhùn ó pè àdéhùn. ó ní ohun tó jẹ́ kó wọ́n padà wá ni pé kò dáa kí mùsùlùmí ọ sọ wípé ẹ bá mi ń bẹ̀ yẹn ká má wá bà. so nígbà tó òun ti lọ́wọ́ padà wá òun gbọ́dọ̀ padà wá gẹ́gẹ́ bí mùsùlùmí. Sayyidina Umaru mẹ́rí mùsùlùmí dáadáa ni wọ́n náà o. wọn náà máa mérí bí tó wà. Sayyidina Umaru wa kọjú sí Ibn Zuhur agbọ́ tiẹ̀ kí ni tiẹ̀. gbọ̀dọ̀ mi dẹlẹ́rú. ọmọ rí ni olóhùn ọmọ rí orírí ni olóhùn orírí nǹkan dà yín pọ̀ onírara àná rẹ ní onírara tá a bá pé orò lánàá. àbí. kí ló wá dé ó ní nǹkan ẹ̀yọ̀ kan náà lójú òun ó dìde fún wọn ọmọ rí wàláì kí ló wá dé ó ní ohun tóun kàn rò ní pé kò dáa kí mùsùlùmí ní ó nídìí olùrànlọ́wọ́ kí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó máa lè ràn án lọ́wọ́. Allahu Akbar. ìfẹ́. pé kò dáa kí mùsùlùmí ó ní ṣòro kí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó máa wá lè dúró tì í. kọ́mọ́ tó máa fi ṣe yẹ̀yẹ́. wọ́n ní wọ́n mú ẹ̀gbọ́n ẹlòmíín sẹ́ẹ̀lì kò débẹ̀ ìmọ̀ràn wọn sẹ́ni. ó sún mi o. ẹni tí ó mọ̀ ni wọ́n ní kí ni reason ó ní kò dáa kí mùsùlùmí ó wà nù ṣòro káwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó máa wá lè ràn án lọ́wọ́. Allahu Akbar. làwọn ọmọ olóòkú náà bá náwó pé Amiru oní ẹja parí ọ̀rọ̀ yìí. gbẹ̀sán mọ́ ni wọ́n ní rárá o Amiru nùmí nínà ni Sayyidina Umaru ó ní kí ló dé wọ́n ní kò dáa kí mùsùlùmí ó ṣe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kí mùsùlùmí ó sọ pé wọ́n gbẹ̀sán. Allahu Akbar. Akramakallah. ẹ parí ọ̀rọ̀ yìí àbínú kí ló dé kò dáa kí mùsùlùmí ọmọ tọrọ nǹkan lọ́wọ́ ara ó ti ní adarí jẹun ká máa lè ṣe fún mùsùlùmí sí mùsùlùmí kò dáa. so mu wá sí báyìí. so tẹ̀lé wá sí báyìí. azihi tazkira. èyí tó wá sí. minkum an yastakima. wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. wá sí ni mo ṣe fún yín ẹ tẹ̀lé. Allahu Akbar. ká lè fi sẹ̀san oore fọ́lọ́hun. Allahu Akbar. ẹ tẹ́wọ́ ẹ já sàdúà. táwọn kò já sàdúà. kálukó mú ọsàn rẹ lọ́wọ́ ká sàdúà sí. ó yá tẹ́wọ́. Ọlọ́hun o. Allah. ká tó lè gbádùn ọsàn. ìbà. a máa bó èpo ara ẹ̀ kú. wàlá. gbogbo ẹni tí ó bá jẹ́ olórí ibùnú ayé mi bó kúrò lára mi. àmín. èpo ọsàn bá ọsàn wá ni o. ìbà. ṣùgbọ́n tá a bá fẹ́ gbádùn ọsàn á sí èpo lára ẹ̀. ìbà. èèyàn tí ń bá ń bẹ lára mi tó jẹ́ kó lè mọ dínà mi ọlọ́run bá a ti bó èpo ọsàn lára ọsàn bá mi léwọn tọ̀hún lára mi. àmín. 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 bólórí ibú bá ń bẹ nú ọkọ yàn yóò díyàn lọ́wọ́. ìdíwánu. dúnú lọ́sàn-án sórí Yorùbá máa wí. ìbà. gbogbo ibi tí ìkorò wà nú ayé rẹ ọlọ́run ó jọ bẹ̀rẹ̀ sí ní dùn. àmín. 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 pariwo amina dáadáa. àmín. àmín. jẹ́ kí ọsàn rẹ ó wà lórí lógò ọlọ́run fi lógò ọlọ́run di ọsàn mú. akramakallah. ọlọ́run o Allah. ẹ wo bọ́sàn sí rí i akramakallah. tinú rẹ̀ dùn ìbà.
ìta rẹ̀ yóò sì ṣe bínú jẹ wàlá. ó korò púpọ̀. kò tún ṣe tẹ̀ sójú ọ̀tá ọlọ́run o Allah. tó bá jẹ́ wípé aburú ló sọ̀ráǹdì mi gẹ́gẹ́ bí èpo ọ̀sán ṣe sọ̀ráǹdì ọ̀sán gẹ́gẹ́ bí èpo ọ̀sán ṣe sọ̀rọ̀ di ọ̀sán. ọlọ́run o olúwa mi a o. máa bó èpo ọ̀sán lára ọ̀sán a ni máa bó èpo ọ̀sán lára ọ̀sán ni. látòní lọ látòní lọ. kí aburú náà yàgò lọ́rọ̀ mi àbúrò yàgò lọ́rọ̀ mi. ẹ dàníyàn sí ọ̀sán yìí dàníyàn sórí ọ̀sán rẹ. dàníyàn tiẹ̀ o. àníyàn dàníyàn lórí ọ̀sán rẹ. inú èso tó gbajúmọ̀ láyé ọ̀sán jẹ́ kan ibà. bẹ́ẹ̀ni. naam. bó o ti fi ọ̀sán rẹ sínú lógo ọlọ́run sọ fún kó o fẹ́ gbajúmọ̀ sí dáadáa olúwa mo fẹ́ gbajúmọ̀ sí dáadáa. sọ fọlọ́run ọlọ́run sọ mo tiẹ̀ fẹ́ náà. gbajúmọ̀ sówó mo fẹ́ gbajúmọ̀ sówó olúwa mi. mo fẹ́ gbajúmọ̀ sásìkì mo fẹ́ gbajúmọ̀ sásìkì. mo fẹ́ gbajúmọ̀ sólóríire mo fẹ́ gbajúmọ̀ sólóríire. bí mo ti ń fẹ́ yí bẹ́ẹ̀ ni ọlọ́run bá bí mo fún ti ń fẹ́ yìí ọlọ́ba ń fẹ́ bẹ́ẹ̀. Allahu akbar. àmín. Allahu ilahu wahidu Jabbaru Karimu Daimu. Allahu ilahu wahidu jabbaru karimu Daimu. Allahu ilahu wahidu. Jabbaru Karimu Daimu. ẹni ó bá lẹ́sẹ̀ kó dìde fi ọ̀sán lẹ́sẹ̀ di stamp ọlọ́run Ẹ̀hẹ́n. ayọ̀dá ẹ̀ ìwọ ló lùlù ọlẹ́sẹ̀ sọ lẹ́sẹ̀. mo ti fi stamp ọlọ́run dì í mú mo ti fi sábà ọlọ́run dì í mú. a ṣe Allahu lẹ́ẹ̀mẹ́fà asàláwù lẹ́ẹ̀mẹ́fà. sígà tá a mọ̀ fi pé ẹ̀mẹ́fà ni ọmọ jẹ́ sígà tá a máa fi pé ẹ̀mẹ́fà ni. njọ́ tí ó bá parí rẹ̀ Allahu ni ó fi parẹ́ aláwù ni ó fi parẹ́. njọ́ tí ó bá jí gbogbo wa dìde Allahu ni ó jí wa aláwù náà ni ó fi jí. kí ló ní a fi wáyé Allah. kí la fi kó. Allah. Ya Allah ya Allah Ya Allah ya Allah Ya Allah ya Allah sẹ́ni pé mẹ́fà nù. Ya Allah ya Allah Ya Allah ya Allah Ya Allah ya Allah. Ya Allah ya Allah Ya Allah ya Allah Ya Allah ya Allah. Ya Malli ya Malli ya Malli ya Malli ya Malli ala ya nurullah Allah Allah ló ga jù. Ya Allah ya Allah Ya Allah ya Allah. Ya Allah ya Allah Ya Allah ya Allah Ya Ya Allah Ya Allah ya Allah. Fi sama ya Allah. Fi sama. Fi sama. Fi sama. Fil foki. Fil ardi. Daniel. Ìwọ tó lálàáfíà sọ fọlọ́n kó fún ọ lálàáfíà. Ẹ̀yin tẹ̀ ń wọ́ ọmọ ẹ̀sọ́ mi kó fún yín lọ́mọ. Ẹ̀yin tẹ̀ ń wá sẹ́ni ó fún yín sẹ́. Ẹ̀yin tẹ̀ ń dáwọ́lé kankan ẹ̀sọ́ mi kọ́ bá yín yọrí ẹ̀. Ẹ̀yin tẹ̀ ń wá orí ẹ̀ pé ó fún yín. Ẹ̀yin tẹ̀ ń lálàáfíà ẹ̀ pé ó fún yín. Ẹ̀yin tẹ̀ ń wá sẹ́ ẹ̀ pé ó wá sẹ́ gidi fún yín. Ẹ̀yin tẹ̀ ń lóyún ẹ̀ pé ó sọ yín láyọ̀. Ẹ̀yin tẹ̀ ń wáyà ẹ̀ pé ó pèsè. Ẹ̀yin tẹ̀ ń wó orí ẹ̀ pé ẹ̀yin tẹ̀ ń kàwé ẹ̀ pé lọ́hùn kó jẹ mọ́. Gbogbo ohun tí wọ́n bá lu ọ̀sán ọwọ́ rẹ̀ fún ni ó ṣiṣẹ́ fún. Mo sọ bẹ́ẹ̀ ó sì ti ṣẹ bẹ́ẹ̀. Plate number ọlọ́run mi dì mú gbogbo ohun tí n bá lu ọ̀sán mi fún yóò ṣiṣẹ́ fún. Ọlá àṣẹ ọlọ́run tó ti fẹ́ lù wá. wo kí bàbá mi o Sheikh Jamiu àmì ọlọ́run ìbànújẹ́ oníkànnì ò lọ́làbò wọ́mọ̀ Adéwálé wo kí bàbá mi mo fi àǹfààní mi Sheikh Ibrahim mo fi kí yín mo fi gbogbo ìjọ mísílọ́fù lápapọ̀ mo fi kí yín wí kẹ́kẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ò torí pẹ́pẹ́ lẹ́hùn fi ṣàrán àní gbogbo apátápátá àdélébàrè àrìnàkọ́rẹ́ àkọ́yà ibi ìlọ́làwọ̀ ọmọọ̀tọ̀ àṣọdúnmọ́dún
ànírà wọn dáná o ọ̀kọ́ ra wọn dáná o kàṣẹ láyé lọ́lá mọ́ ọmọ bọ́mọ Adéwálé ẹja sọ pé ibi àti ìgà kọlọ́hún máa jà padà wá jábọ́ bá ṣe ń rí ṣe kàdẹ̀ tún máa rí ṣe sí ibi àti ìgà kọlọ́hún máa jà padà wá jábọ́ bá ṣe ń rí ṣe kàdẹ̀ tún àní ní tèmi ibi mo ti ga ọkọ lọ́hùn máa jẹ́ ń padà wá jábọ́ bí ṣe ń rí ṣe kí n dẹ̀ tún máa rí ṣe sí ibi àti ga ọkọ lọ́hùn máa jà padà wá jábọ́ bá ṣe ń rí ṣe ẹja sọ pé títí la ó máa ṣọpẹ́ o èmi ò níye dúpẹ́ bọ́lọ́hún ṣe ṣọ̀rọ̀ ayé mi èmi ò níye ṣọpẹ́ yá sọ bẹ́ẹ̀ títí la ó máa ṣọpẹ́ èmi ò níye dúpẹ́ bọ́lọ́hún ṣe ṣọ̀rọ̀ ayé mi kátúgbò ará Mẹ́kà ló bí Muhammad àwọn náà ló dìtẹ̀ sí Mẹ́dínà ló dàgbà sí ibẹ̀ náà ló sì kó òwò láìláìláìláìlá bàbá ẹ ti rọ́pẹ́ rere dá o ẹ ti rọ́pẹ́ rere dá ẹ̀yin yóò dúpẹ́ túláàsì ẹ̀yin yóò dúpẹ́ tipátipá o àti rọ́pẹ́ rere dá ó yá ká ṣe báyìí o ká fi ṣe fàájì orin torí ẹ̀yin tí wàá tẹ́ bá ara yìí mẹ́rin láṣọ pé olólùfẹ́ mi àtúntì àjà o alámọ́ni kò yí ẹ̀ṣọ́ o àní mo lọ́rọ̀ kékeré kan tí mo fẹ́ sọ mi ò ní kọ́ délẹ̀ ṣùgbọ́n mo tún fẹ́ dárí nǹkan tí mo ti pé tàbárẹ̀jò tàbárẹ̀wù ní kí ló yẹ ká ṣe àkìkí mọ́rí ìyàbọ̀ èrò tèmi ni pé ká kọkùn. àní nítorí ẹ̀yin tiwa ká ṣe fàájì lórí láìláìláláhù máa ń dòpò ẹtí láìláìláláhù máa ń dòpò ẹtí. ẹ ṣe àdúgbàdúgbẹ́ màmá mi dáadáa o àwọn tẹ̀lúkù àtúntì ìbànújẹ́ oníkànnì o àní lọ́láwọ́ ọmọ Adéwálé gbogbo wa àtúbọ̀ máa dùn fún wa lójoojúmọ́ àtúbọ̀ máa dùn fún wa lójoojúmọ́. àní àtúbọ̀ máa dùn fún wa lójoojúmọ́ àtúbọ̀ máa dùn fún wa lójoojúmọ́. ẹ pé yà bàbá ò ṣe kò járí àwọn ènìyàn sí yà bàbá ṣe kò bárí àwọn kan ọ̀la yà bàbá ò yà bàbá yà bàbá ṣe kò bárí àwọn kan ọ̀la yà bàbá ṣe kò ó ṣe mo dúpẹ́ dúpẹ́ yà bàbá ò ṣe kò.